بسم الله ملام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليسلمهم ولكن كانوا أنفسهم يسلمون. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ما شاء الله. يأمرون بالمعروف وينهون عن المنكر ما شاء الله. ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. ما شاء الله. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار ما شاء الله. خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر. الله أكبر. ذلك هو الفوز العظيم. ورضوان من الله أكبر. ذلك هو الفوز العظيم. ما شاء الله. وعودوا إلى طيب من القول وعودوا إلى صراط العظيم. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. رب زدني علما وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọba tí à ń kí òun lọba tí máa ń pàṣẹ kún ìlàṣẹ Ọlọ́run fáyà kúnù ìníkú wá rí bẹ́ẹ̀ òun ló ní kún òun ló ní àṣẹ ìtòlúwa bá pàṣẹ rẹ̀ kò sẹ́ni tó lè yí padà. À ń fi àsìkò yìí a fi ń ṣe àdúà fún àfáà àgbà tí wọ́n jáde láyé ní ọjọ́ Jímọ̀ tó kọjá yìí ní ọ̀sẹ̀ kan sísìn yìí. Àlfáà àgbà náà Al-Wa'isul Akbar Al-Allamatu fil Wa'z wal Irshad wal Fiqh wal Qur'an wal Qira'ah wat Tafasir Fadilatu Sheikh Abdul Ghani Al-Habtawi Al-Ilori Al-Hadabi. Tí èèyàn bá ṣe dáadáa ká pé ó ṣe dáa, Ọlọ́run bá wa kí àfáàbò tó. Tí èèyàn bá ṣe eré èèyàn ò bá kí Ọlọ́run ó kí. Ọlọ́run kó bá ní ṣe àlékún ìkẹ́ gbé kinní yẹn sábẹ́ gbé kinní yẹn gbé kinní yẹn gbé sábẹ́. Ọlọ́run kó bá ní fi ìkẹ́ tó pọ̀ kó bá ní fi kẹ́ àlùfáà wa Abdul Ghani Al-Habtawi. Kéèyàn ó ṣe kó wá ṣíra láyọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní
kéèyàn ó kúkú ṣẹ̀yídí nírú àsìkò tá a wà yìí, ibi ayé bàjẹ́ dé yìí, kì í ṣe tó rọrùn bẹ́ẹ̀ o. ìyẹn lè kú kójọ́ máa lè jẹ́ náà lóòótọ́, àmọ́ kéèyàn wá kú níkú ṣẹ̀yídí irú táàfà kú, ikú ẹni tí wọ́n máa ṣí mọ́ àwọn tí wọ́n kú sójú ogun tọlọ́hun. wọ́n ka iye ọ̀nà tíyàn lè gbà kú ikú tí wọ́n sì máa kà mọ́ ṣẹ̀yíd. tó bá lọ́wọ́ nù mú àtọ́ Imam Malik ó bá níbẹ̀, ó wà níbẹ̀. irú èyí tí àfáwà Alhaji Abdulgani Alhabutawi tí wọ́n bá lọ sọ́dọ̀ Ọlọ́run yìí, ikú ṣẹ̀yídí ni wọ́n ń pè nínú òfin ẹ̀sìn. nínú àwọn tán bá ti mú ipò àwọn ànábì Ọlọ́run tán, ipò àwọn tó tún tẹ̀lé òun náà ni àwọn ṣùhádà, àwọn tí wọ́n kú irú kú báyìí, tí wọ́n jẹ́ ẹni tí wọ́n kì í ṣe pé ẹni ó bá kú sómi là ń sọ, kéèyàn ó ṣe iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run kó wá tán sí orí irú àyè bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ṣahid. Ọlọ́run ọba tó ní àfáà náà ló mú wọn sọ́dọ̀, àyànfẹ́ Ọlọ́run ni la fi ń pariwo gbogbo àwa àfáà ká dáńtà ń ṣe mọ̀. gbogbo tí kálukú bá ń ṣe, má ṣe nítorí ayé, ṣe é nítorí tọlọ́hun. ìmọ̀ ló bá ń ná ni, má ná nítorí kó lè bá kó ọrọ̀ ayé jọ. òun kọ́ àwọn èèyàn kéwù ni, má kọ́ wọn nítorí ọrọ̀ ayé, má ṣe nítorí sàtíà, torí irú ọjọ́ báyìí. àsìkò tá àṣírí àfáà yóò bá túre, ká pé torí táyé ní ṣe é ṣe ẹ̀rí. Ọlọ́run kó bá ní tún ẹ̀yìn wọn ṣe, kẹ́yìn wọn má bàjẹ́, iwájú wọn ti dáa. èèyàn kan nìyẹn máa ń ṣàdúrà mọ́ pé Ọlọ́run jẹ́ iwájú wọn dáhùn, irú òkú bá ń kọ́, iwájú àwọn ilé ti dáa, ẹ̀yìn wọn ni kó má bàjẹ́. kọ́lọ́run wá jẹ́ ká túbọ̀ tán gbogbo àwa tó kù náà dáa, ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa la kí pé a káàbọ̀ sí orí ètò talẹ́ yìí, ní ìta a fi ń sọ nípa ìmọ̀ là ń ná, kì í sì ṣe ti fáàrí. part 9 là ń ṣe lálẹ́ yìí, ṣùgbọ́n ìràwọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀, ìràwọ̀ ilé number 7 ni. òun ni wọ́n ń pè ní Libra, Al-Mizan lọ́dọ̀ Lárúbáwá. ìràwọ̀ òṣùwọ̀n ńlọrọ̀ súnkàn. àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́, tí wọ́n kọ́ wa ń kéwú, Ọlọ́run dákun bá ní ṣàlékún oore, ládá tó pọ̀, ìkẹ́ tó pọ̀, àánú tó pọ̀ bá ní ṣe fún wọn. fáwọn tán fi máa sọ tí wá dire, fáwọn tó fi máa sọ tí wá dire, ẹjá jọ wí báwọn tó fi máa sọ tí wá dire o. fáwọn tó fi máa sọ tí wá dire, àníṣe fáwọn tó fi máa sọ tí wá dire, fáwọn tó fi máa sọ tí wá dire, àníṣàlékún ìkẹ́ bàbá Lágbájì, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkẹ́ bàbá Lágbájì, àwọn ló fi máa sọ tí wá dire, bàbá Lágbájì tàná ti jẹta, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkàkàndé Sálámì, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkẹ́ bàbá Láràárọ̀, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkàkànní Dandawi, àní àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkẹ́ bàbá Ọlọ́rẹ̀, àwọn ló fi máa sọ tí wá dire, Ọlọ́run ṣàlékún ìkàkàngbé Ọlọ́rẹ̀ o, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkẹ́ bàbá ní Ṣàrà, àwọn ló fi máa sọ tí wá dire, ṣàlékún ìkẹ́ gbogbo àwọn bàbá o, àwọn ló fi máa sọ tí wá dire, àní ṣàlékún ìkẹ́ gbogbo àwọn màmá o, àwọn ló fi máa sọ tí wá dire. Ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́ ìgẹ́ wọn. Bismillah, qul huwallah. àbáwá àgbà Dandawi babaládó ìṣọ́ Ọlọ́run tó péye
ààbò ọlọ́run tó péye ní gbogbo ìgbà ọlọ́run bá ní máa ṣe fún wa. wíkọ́ yàtúláyì àgìnàtì hàmúdọ́ àfàtìn. wíkọ́ yàtúláyì àgìnàtì hàmúdọ́ àfàtìn. mina duruhi wàhánì hálìn wàhánì hùtùmí. mina duruhi wàhánì hálìn mina lè hùtùmí. ọlọ́run tó ní sọ máa pa kàn dé o. àmín. máa pa kàn dé sátìyà dákun máa pa kàn dé àjẹsàlámì. àmín. máa pa kàn dé sátìyà dákun máa pa kàn dé àjẹsàlámì. máa pa jàgbé bàbá lámúnigun ọlọ́run dákun máa pa jàgbé bàbá lámúnigun. máa pa jàgbé sátìyà dákun máa pa jàgbé bàbá lámúnigun. bisimilayi ilafi. àwa tọrọ fún gbogbo àwọn tí wọ́n ń wò wá live ọlọ́run kó wọlá gbogbo àwọn bàbá tá a tọrọ fún àlùbáríkà ọlọ́run níbikíbi tí kálukú tí ń wò wá àlùbáríkà ọlọ́run kó máa wá bá yín. ìbùkún ọlọ́run ẹni ó ń wò wá láti South Africa ní ẹni ó ń wò wá láti London, UK, America, Canada, Germany, Nigeria ń bí àti ibikíbi tí kálukú tí ń wò wá olúwa ń rí yín lọ́wọ́lọ́wọ́ báyìí atẹ́gùn salam kó bẹ̀rẹ̀ sí ní fẹ́ lù yín. atẹ́gùn ìrọ̀rùn kó bẹ̀rẹ̀ sí ní fẹ́ lù yín. atẹ́gùn aránṣẹ́ ò lọ́dọ̀ olúwa. atẹ́gùn kúránì lọ́dọ̀ olúwa. ibi ó bá wà kò dìde kí o fẹ́. sínú ayé àwàlà tó kéde lẹ̀ kó jókòó kó sùn sáyé wa. atẹ́gùn aránṣẹ́ lọ́dọ̀. ibikíbi tí kálukú bá ti ń wò wá ẹ máa táìpù ẹ̀ síbẹ̀. máa kọbi tó ti ń wò wá síbẹ̀. gbégbá ajé kárí. máa kọbi tó ti ń wò wá máa táìpù ẹ̀ síbẹ̀. gbégbá ọ̀dà kárí sínú ayé àwàlà tó kéde lẹ̀ kó jókòó kó sùn sáyé wa. atẹ́gùn aránṣẹ́ lọ́dọ̀ olúwa. atẹ́gùn kúránì lọ́dọ̀ olúwa. atẹ́gùn àsàlátù lọ́dọ̀ olúwa. ibi ó bá wà kó dìde kí o fẹ́. súré tètè gbégbá ajé kárí. súré tètè o gbégbá ọlá kárí. sínú ayé àwàlà tó kéde lẹ̀ kó jókòó kó sùn sáyé wa. atẹ́gùn aránṣẹ́ lọ́dọ̀ olúwa. atẹ́gùn kúránì lọ́dọ̀ olúwa. atẹ́gùn àsàlátù lọ́dọ̀ olúwa. ibi ò bá wà kó dìde kí o fẹ́. súré tètè gbégbá ajé kárí. súré tètè gbégbá ọlá kárí. sínú ayé àwàlà tó kéde lẹ̀ kó jókòó kó sùn sáyé wa. sọ pé kó jókòó kó sùn sáyé wa. kó jókòó kó sùn sáyé wa. kó jókòó kó sùn sáyé wa o. kó jókòó kó sùn sáyé wa. àní kó jókòó kó sùn sáyé wa o. nàkásí o. kó jókòó kó sùn sáyé mi. kó jókòó kó sùn sáyé mi. atẹ́gùn aránṣẹ́ lọ́dọ̀ olúwa. atẹ́gùn kúránì lọ́dọ̀ olúwa. atẹ́gùn àsàlátù lọ́dọ̀ olúwa. ibi ó bá wà kó dìde kí o fẹ́. súré tètè o gbégbá ajé kárí. súré tètè gbégbá ọlá kárí. sínú ayé mi látòkè délẹ̀ kó jókòó kó sùn sáyé. atẹ́gùn aránṣẹ́ lọ́dọ̀ olúwa. atẹ́gùn
sàlátù lọ́dọ̀ Olúwa. Ibi ó bá wà kó dìde kí o fẹ́. Súré tètè gbégbá dé kárí. Súré tètè gbégbá dé kárí. Sínú ayé mi àgbéga nìyẹn. Kó jókòó kó sùn sáyé. Fatihatal Kitabi. Ká wá lọ síbi tọ́pìkì talẹ́ yìí, ọ̀rọ̀ nípa Libra. Àwọn tí wọ́n bá ń lo ìràwọ̀ Libra, bí a ṣe ń mọ̀ òun náà ni pé ọ̀nà tí yẹn lè fi gbà mọ̀ ìràwọ̀ ó pọ̀. Ṣé mọ̀ pé ọ̀nà kan tí gbogbo ayé mọ̀ òun ni date of birth. Wọ́n ní àwọn tán bá bí ní September kìíní kan, àwọn ní October kìíní kan sí kìíní kan, àwọn ní Libra. Ṣé mọ̀ pé Leo wọ́n ní July to August. Lẹ́yìn Leo ó kan ìràwọ̀ Virgo, wọ́n ní August to September. Wọ́n wá mú Libra láti September wọ́n mú wọnú October, wọ́n ní Libra nù ni. Èmi wá ń sọ pé ó dáa tá a bá sọ pé èèyàn tán bí ńjọ́ báyìí ìràwọ̀ báyìí ní ń lò, tá a bá wá bí ọmọ mẹ́rin nínú ilé kan náà níjọ́ kan náà lásìkò kan náà, sáwọn mẹ́rẹ̀ẹ̀rin un ṣéràwọ̀ kan náà ni wọ́n máa lò, kádàrá wọn wà rí bákan náà. Ṣé gbogbo ẹni wọ́n bá bí lè ní sìn, gbogbo ẹni tán bí lè ní ní on the 6 kọ́ àbí gbogbo ẹni wọ́n bí lè ní sìn kádàrá kan náà ni gbogbo wọn máa lò. So fault wà níbi analysis yẹn n tèmi ń proof fáráyé nù. Mẹ́tọ́ọ̀dù kejì òun ni pé ìsáàbù yìí wá rèé, ọ̀nà mẹ́ta ni wọ́n tún gbé kalẹ̀ fún. Yìí tó wà nú Abu Mashari Falaki tí wọ́n ní ẹ mú kọ ẹni yìí ẹ lù ú pọ̀ mọ́ ókọ mọ̀mọ́ rẹ̀. Ó ṣàṣòro kí èèyàn mọ́ ókọ mọ̀mọ́ rẹ̀. Wọ́n ẹ̀wọ̀n lé lóko ọ̀bá torí kálukú ẹni wọ́n a lè sọ pé aṣáàgbàfọ́ lọ́n ni. Àrídájú pé àwọn tí wọ́n ń pè ní bàbá wa àà ní. So àmọ́ ìyá kì í sábà dàrú. Àbẹ́ẹ̀kọ́ kódà gan ẹlòmí ò mọ date of birth ẹ̀ dáadáa. Àìmọye àwọn tán ti pè wá lórí fóònù, aláàjì ẹ bá ń wádìí ìràwọ̀ òun ò mọ date of birth òun ò mọ̀ àbá òun ò mọ̀ àwọn ìyá àwọn ọ̀kọ́ọ̀lẹ̀ jó kódà yìí táyé lajú dé. Àìmọye àwọn tẹ́lòmí ò tí ì jọmọ 30 years lọ tí ò sì mọ date of birth ẹ̀, tí ò ń gba tí ò sí documentation proper document àbí kán ní ó ti sọnù. So bó ni ó ṣe wá mọ̀ wọ́n à ní ẹ mú kó ń tì ẹ lù papọ̀ mú kọ ìyá rẹ̀, sóṣà mú kọ ìyá rẹ̀ ó mọ̀ ó yẹ lù pọ̀. Tẹ́ bá wá lù pọ̀ tán ní tó bá fún yín, wọ́n ti ṣe calculator kan, app ni ìyẹn lè download ẹ̀ ní Play Store. Wọ́n lè bá yẹn ṣí ráhíà wo ní wáyé, ráhíà kan wá ṣe é ṣe pé ẹ gbé nǹkan kan sórí matback. So wọ́n á ní nígbà tí wọ́n bá wá lù kán pín pẹ̀lú 12, calculator yìí wọ́n ń pè ní hadad àbí hadad, àmọ́ lárúbáwá náà ni yóò fi mọ táìpù kìíní yẹn. So yóò ṣe ìsáàbù yẹn fún yàn. Tí a bá ṣe ìsáàbù yẹn tán wà ní ó yá ẹ pín pẹ̀lú 12. Kí ni ìdí tán fi pín pẹ̀lú 12? Torí pé Baitul Abraj ilé ìràwọ̀ 12 ni, oṣù tó wà ní ọdún náà ńkọ́ 12 ni, wọ́n wà ní kan pín. So tán bá wá pín pẹ̀lú 12 tó bá wá ṣẹ́kù ni wọ́n wá mú lọ sínú ilé ìràwọ̀. Tí ò bá ṣẹ́kù nǹkan kan pé kò no remainder 12 lélẹ́yìn. So èyí tó bá ṣẹ́kù 7 Libra nìyẹn, ibi tá à ń lọ lálẹ́ nìyẹn. So nígbà tán bá ṣe fún kí ṣe calculator kan wà ń bẹ̀ yẹn, bá ń ṣí calculator. Irú nísìn kí wọ́n lóhun jẹ́ Latif, jẹ́ ń tiẹ̀ lo àwọn orúkọ kan tí ó ń fún àwọn èèyàn ní issue bí Ibrahim, alif yẹn jẹ́ 1, bá tó wà ń bẹ̀ jẹ́ 2, rọ tó wà ń bẹ̀ ó jẹ́ 200, ó jẹ́ 203 báwọn. Alif àárín ẹ̀ ṣí àwọn kan ní
àwọn kan bí kan pé wọ́n ní kò síbi tó wà o. Gbogbo alifu tẹ́ ẹ bá nínú orúkọ ẹ gbọ́dọ̀ ṣí. So tẹ́ bá wá ṣí pẹ̀lú 1 ó jẹ́ 204. Habuba tó wà ńbẹ̀ èyí ni 5. Ẹ tún ṣí náà. Yao tó wà ńbẹ̀ èyí ni 10 ó di 219. Mímù parí 40 ó jẹ́ 259 Ibrahim nù. Ká pé ìyá rẹ̀ ń jẹ́ Àwáwù. Ha yẹn 80 lòun. 259 àbí plus 8. Wáwù tó wà ńbẹ̀ 6 lèyùn. Àtúnṣí. Alifu tó wà ńbẹ̀ 1 lòun. Ibi ẹ̀ wá ní ṣí ni Hamsat tó gbẹ̀yìn. Ẹ filẹ̀ illegal. Tí alifu àti Hamsat bá tẹ̀léra wọn ní parí orúkọ, alifu yẹn nìkan lẹ ti dá dúró, ẹ ní mú Hamsat yẹn. Ẹ ní mú. Ó yàtọ̀ sí ìsáàbù tọ́dù wà láàksì o. Tó yẹ pé ìsáàbù tọ́dù wà láàksì lẹ́ ń ṣe, ẹ máa lo gbogbo tó wà ní orúkọ yẹn o. So eléyìí sì ó fún wa ní kíní ti ṣe 274. Irú 274 yìí sì a wá fẹ́ mọ ìràwọ̀ ẹni yìí. A wà ní 274 divided by 12. So ó máa fún wa ní 22.8333. Sórí gbogbo decimal place yẹn, gbogbo point kìnnìkan yẹn ẹ jù yún lẹ̀. Ẹ pa gbogbo tó wà lójú kìnnì yẹn rẹ́, 22 yẹn nìkan ní kẹ́ ẹ mú. 22 yẹn ẹ wàá lù pẹ̀lú 12 padà, ẹ multiply pẹ̀lú 12 padà, á fún yín ní 264. Ẹ̀ẹ̀kan yẹn kẹ̀rí ń target jẹ́ 274 la gẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan. Ẹ wàá lọ mú 274 yẹn, ẹ wàá yọ 264 yìí kúrò ńbẹ̀, á wá kù 10. 10 yẹn ni remainder. So ó túmọ̀ sí pé irú ẹni tó ń jẹ́ Ibrahim ọmọ Àwáwù, ìràwọ̀ ilé kẹwàá lòun lò. Mẹ́tọ̀dù yẹn Abúmọ̀ Ṣàrífàlà kì í mú wá. Ọ̀nà kan ni. Ọ̀nà kan wá wà táwọn kan tún lò. Wọ́n ní date of birth tí wọ́n bíyàn. Wọ́n á ní kí wọ́n ṣí gbogbo nọ́mbà yẹn. Bóyá wọ́n bíyàn ní èní ní 6. Oṣù yìí ní 10. Ọdún táwa jẹ́ 2022. Wọ́n wá mú báyìí, bá mi ṣí kinní yìí. Wọ́n wá mú báyìí pé 6 plus 1. Gbọ́nà ti rí 1, ṣe é pé 10, 1 àti 0. So ngbà tá a ṣí pọ̀, ó wá kù 2022 àbí 2 nínú 20 yẹn wọ́n tún ṣí. Ṣé kó tún kù 2 kan 0 yẹn 0 ní nǹkan kan 2 kan tó wà ń bẹ̀ wọ́n tún fi kún 2 míì tún wà ń bẹ̀ àbí ẹ̀kọ́ 2 mẹ́ta ló wà ń bẹ̀ wọ́n tún fi kún, ó jẹ́ kí ni 13. Date of birth yẹn ẹ àdìẹ délẹ̀ bẹ́ẹ̀. So ti yé tẹ́ bá àdìẹ tó bẹ́ẹ̀ irú oníṣòwò fún wa ní 13, ẹ tó wá àdì 1 àti 3 yẹn yóò wá fún yín ní kíni o, á fún yín ní 4. Á fún yín ní kíni, á fún yín ní 4. Ẹ tí ní dúró o. Orúkọ tí ẹni yẹn ń jẹ́ àtorúkọ màmá rẹ̀ náà ẹ tún ṣí. Ó yé báwọn, bóyá ó ń jẹ́ Ibrahim ọmọ Àwáwù. Lẹ́ẹ̀kan nígbà tá a ṣí orúkọ yẹn ẹ ní lo jumlatu kabir, sọ̀gírù lẹ́ máa ṣe kí ni lẹ́ máa lò. Irú sọ̀gírù wọn kì í fi 0 kún gbogbo nọ́mbà abẹ. Irú alifu sìn Ibrahim àbí á jẹ́ 1, bá a jẹ́ 2, rọ tá a mọ̀ sí 200. Tó bá jẹ́ sọ̀gírù lẹ fẹ́ lò 2 lẹ́ ṣí. Ẹ gbọ́dọ̀ fi gbogbo 0 yẹn kún ìbùrọ̀ nìyẹn. Ó kù alif yìí jẹ́ 1, hímù 5 nù ní. Yá yẹn tó jẹ́ 10 ẹ ṣí kí ni 1. Mímù tó jẹ́ 40 ẹ ṣí ní kí ni 4. Àwáwù 80 abẹ́ẹ̀kọ́, wáwù jẹ́ 6, alifu jẹ́ 1, ó jẹ́ 31. Orúkọ rẹ̀ nù, orúkọ rẹ̀ fún wa 31. Ẹ tó wá ṣíyùn náà 3 plus 1 ó fún wa ní kí ni 4. Ẹ wá mú 4 ẹ fi kún 4 date of birth rẹ̀, ó jẹ́ kí ni ó jẹ́ 8. Ó gbé wa lọ sí ìràwọ̀ ilé kẹjọ. Mẹ́tọ̀dù táwọn kan ń lò nìyẹn o. Àwọn kan tún ní rárá àwọn ò lè lo mẹ́tọ̀dù méjèèjì yẹn, wọ́n tún gbé mi kalẹ̀. Gbogbo mẹ́tọ̀dù yìí wá rèé, èyí tó fún yẹn lọ́kàn balẹ̀ jù, tó fi yẹn lọ́kàn balẹ̀ jù, tí ò ní
ìjọ́ kan tí mo wò fẹ́ nìkan mo wá lo èyí tí mo fẹ́ wí mẹ́tọ̀dù ilé tó last yìí nígbà tí mo wá sẹ́ǹdì ẹ̀ sí tó máa fún mi lésì ó ní wàláyì ọ̀rẹ́ mi lẹ́ ń sọ sheik wàláyì ọ̀rọ̀ mi lẹ́ ń sọ wàláyì ọ̀rọ̀ mi lẹ́ ń sọ wàláyì èmi gangan lẹ́ ń sọ ọ̀rọ̀ ẹ̀ Rọ́múlù ó wo tìfù tẹ̀dọ̀ ayé ń tì àwòjá iyẹ̀pẹ̀ ayò wò pa àwòpa ni ó wò òun ò ní pé ó dà pé ìràwọ̀ mi kọ́ Rọ́múlù kọ́hùn tẹ́ bá lo àwọn calculation method wọ̀nyí gbà mí ò lè bọ́ sójú ẹ̀ gbà mí ò lè má bọ́ sí ojú ẹ̀ kẹ́niyàn sọ pé ó fẹ́ jọ díẹ̀ but kò jọ tán àmọ́ tẹ́ bá lo Rọ́múlù fún wọn bí alára ìdá yóò pé ọ̀rọ̀ òun ni wọ́n ń sọ. So ibi ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún wa nípa Libra ń sọ àwọn nǹkan bíi 50 fún wa nípa àwọn tó ń lo ìràwọ̀ Libra. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ìràwọ̀ Libra àwáhí ni ìràwọ̀ afẹ́fẹ́ ni ìṣẹ̀dá afẹ́fẹ́ ni ìràwọ̀ wọn afẹ́fẹ́ ni wọ́n nínú temperament nígbà tí wọ́n pín temperament sí méjì gbìm wípé introvert extrovert under extrovert làwọn bọ́ sí so they are people oriented people yẹn ni pé wọ́n máa ń fẹ́ràn kan wà láàrin èèyàn wọn kì í jẹ́ èèyàn tó fẹ́ràn kan máa dá wà níbì kan introvert ni máa fẹ́ràn rú ẹ̀ isolation kan dá wà ẹni tó bá jẹ́ introvert ó fẹ́ràn rẹ̀ kò ní lára tẹ́ ẹ bá fi extrovert tẹ́ ẹ bá fi ṣe rú ẹ̀ yóò ní la kò ní hùn torí pé bí kan sọ̀rọ̀ máa ń ṣe kí ni ní máa ń hù wọ́n ṣòkan rí yẹn bá sọ̀rọ̀ so Libra ni Zuhara ni kaukab tó ń lò tá a mọ̀ sí Venus sì fáìn gan òun ni àwọn Roman àtijọ́ ni wọ́n fi gbà pé ìràwọ̀ yẹn òun ni the god of beauty obìnrin ni wọ́n fi gbẹ́ ère rẹ̀ torí pé Zuhara rẹwà so Venus ni ìràwọ̀ tí ń darí Libra ọ́fíìsì ẹ̀ ló wà so òun ló fi jẹ́ wípé lucky day wọn ọjọ́ Friday nítorí pé Zuhara ni wọ́n ṣàfitì sára ọjọ́ Jímọ̀ bá ti wà nísìnyí àti wà ní Jímọ̀ àti bọ́ sí Friday báyìí tí Magrib tó bá ti wọlé òun wọlé ẹ ti bọ́ sọ́jọ́ kejì àti wà ní Friday so ọjọ́ òru táwọn Libra ti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n máa ń náìsì jù nínú gbogbo ilé ìràwọ̀ kò sí ìràwọ̀ tó lè náìsì tó Libra kò sí wọ́n máa ń náìsì gan obìnrin ni ọkùnrin ni tó bá jẹ́ Libra ni yóò náìsì gbogbo yẹn ni ó máa ròyìn pé Tóyìn nice very nice woman Libra yóò nice iná ló fi wá jẹ́ wípé wọ́n máa ń find it difficult láti rí compatible relationship nítorí pé ẹni tó dáa tinútinú tínú ẹ̀ mọ́ kànga tí ò ní kọ́lọ́fín tí ń dìyàn sínú tí kì í báyàn jà bóò ló ti fẹ́ pàdé ẹni tó fẹ́ rí bíi tiẹ̀ á ṣe kí ni alágbára á difficult so àwọn ti nice wọ́n ti dá Ọlọ́run fún wọn ní ìsìfáwù yẹn ó ṣàwọn lẹ́sà bí wọ́n ṣe wá rí ẹni tó rí bíi tiwọn tí ó wà compatible pẹ̀lú wọn problem ò ní máa ń jẹ́ so first relationship Libra ó máa forí gbà pátá ni kò lè survive ìkejì náà agídí ni torí pé the only thing tó lè sustain ẹ ni pé kó rí ẹni tó tínú ẹ rí bíi tiẹ̀ like mind agro ṣùgbọ́n wọn kì í sábà lè rí so àbí àwọn Libra ní comforter olùtùnú ọmọ tẹ́nìkan bá wà nínú ìbànújẹ́ wọ́n lè tù nínú wọ́n lè mú ìdùnnú bá pé kò dẹ̀ lé tó bá hàn Ọlọ́run tó bákan ní kíníkan wọ́n jẹ́ kí ẹni yẹn wọ́n á gbé ìbànújẹ́ yẹn kúrò ní
lára ẹni yẹn. Àwọn Libra jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n máa ń wà balance nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. Tán bá nífẹ̀ẹ́ èèyàn wọn ò ní nífẹ̀ẹ́ rẹ̀ lánìí jù ànípa. Tán bá gbẹ̀sìn wọn ò ní gbà lágbà òdì. Gbogbo nǹkan máa ń wà moderate, kò kì í sí extremism tá a mọ̀ sí akatakítí tàbí àṣejù àgbàsódì àgbàjù kì í sí fún wọn. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé a Libra can betray at any time or disappoint nítorí pé wọn kì í love too deep. Ìfẹ́ ẹlẹ́yẹlé, ìfẹ́ kíní kan àbákú àbálẹ̀ tí máa ń wí. Kíní kan bónílé kú kíní kan á kú àbí kò sí lọ́rọ̀ tí wọn ó kú nù òun bá tiẹ̀ lọ. Àwọn ò sáyìn pé ẹ̀mí kájọ kú pọ̀. Libra kọ́hún. They are soft people. Wọ́n jẹ́ èèyàn tútù àbíwá pẹ̀lẹ́, gbogbo èèyàn ni wọ́n lè mú lọ́rẹ̀ẹ́. Wọn kì í fẹ́ràn kán máa bá èèyàn ṣọ̀tá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn èèyàn máa ń fẹ́ràn wọn. Wọn àmọ́ bá a ti ń dìyàn sínú búgdò ká dìyàn sínú. Táwọn àtèèyàn bá ń jà bí nǹkan yẹn ó ti tètè parí ni wọ́n máa ń wá. Ẹ̀mí wọn ò gbé ìjà, ọkàn wọn ò ní settle. Táwọn àtèèyàn bá ń jà wọ́n máa wà disturbed. Wọ́n lè argue. Libra máa ń fẹ́ràn kán argue ọ̀rọ̀. Bẹ̀t kíní kan ni wọn ò ní jẹ́ kó dìjà, wọn ò ní fẹ́ kó dìjà. Tó bá ti ń lọ bí kó fẹ́ dìjà wọ́n step down. Nature wọn nù ni. Wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n tètè máa ń adapt sí èyíkéyìí circumstance tí wọ́n bá bára wọn. Níjọ́ tó bá pọ̀ déédéé, níjọ́ tó bá tún fún ó tún bá wọn lára mu. Òṣì káàbọ̀, ọrọ̀ káàbọ̀, Libra níjẹ́ bẹ́ẹ̀. Tó ṣì bá ló ń dé, àwọn náà ní ó káàbọ̀. Tọ́rọ̀ bá sì ló ń dé, wọ́n tún pé kí ni ó káàbọ̀. Wọ́n fẹ́ràn láti máa wà láàárín àwọn ènìyàn, mo ti sọ yẹn lẹ́ẹ̀kan, kí wọ́n lè bá máa rí bí rújọ́, láti máa rí bí sọ̀rọ̀. So ìsìn máa báwọn èèyàn ṣọ̀rẹ́, ì máa ń kó oríire bá wọn. Wọ́n máa ń tap níbi ìmọ̀ọ̀yàn, níbi ìbáyàn ṣe, wọ́n máa ń tap blessing ńbẹ̀. Àwọn náà máa ń grow láti bẹ̀. Then honesty wọn, ìṣòótọ́ wọn. Libra kì í fẹ́ràn wicked people. Wọ́n kórìíra ẹni tó bá wicked. Wọ́n máa rí pé ẹni yìí wicked ó dájú, wọ́n yẹra fún. Wọn kì í fẹ́rù èèyàn bẹ́ẹ̀. Wọ́n jẹ́ èèyàn kan tó ṣe pé ní wọ́n sábà máa ń mórí bọ́ níbi ewu. Téwu bá fẹ́ ṣẹlẹ̀ níbì kan, àwọn ò ti kú ńbẹ̀ tán kí ewu tó ṣẹlẹ̀. Ẹ̀bùn ni wọn ò ṣiṣẹ́ kankan sára. Bẹ́ẹ̀ ni tí wàhálà tó lè pààyàn bá fẹ́ ṣẹlẹ̀ níbì kan, bí kan ti kúrò kó tó ṣẹlẹ̀ ni, kì í sábà ká wọn mọ́ bẹ́ẹ̀. Ẹ̀bùn ni látòdì ọ̀run tá a bùn wọ́n, àwọn Libra la bùn. Wọ́n wà cunning, yẹn ni pé wọ́n ní ọgbọ́n ẹ̀wẹ́ débi wípé wọ́n máa ń tètè rí tí wọ́n bá fẹ́ easily láì dààmú. Tí wọ́n bá nídìí nǹkan kan tó ń jẹ wọ́n níyà, wọ́n mọ kọ̀lọ̀wọ̀kọ́lọ́wọ́ ọgbọ́n tí wọ́n fi tí ọwọ́ wọn fi tẹ̀ nǹkan yẹn. Wọ́n mọ̀. Wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n máa ń bínú jù ní àsìkò tí inú bá bí wọn. Wọ́n á sì máa ṣagídí nírú àsìkò bẹ́ẹ̀. Ìyẹn ni weakness tí wọ́n ní. Alákọ̀ọ́kọ́ weakness wọn. Èyí tó yẹ pé ní ó máa ń draw wọn back nínú ìrìn àjò. Ó máa ń jù wọn sínú hold up. So ẹni tó bá jẹ́ Libra ó gbọ́dọ̀ máa bínú ní ìbínú àbíjù. Libra ò sì gbọ́dọ̀ máa ṣe agídí orí kúnkún tí inú mi ni màá ṣe. Ní tí mo pinnu pé màá ṣe yẹn ni màá ṣe o. Mi dẹ̀ ní ṣe mi o. Ìtẹ́yìn wí yẹn mi dẹ̀ ní ṣe. Bí mo ṣe máa ṣe nìyẹn. Ó máa ń fa ọwọ́ aago Libra sẹ́yìn ni. Ó máa ń fa ọwọ́ aago ìràwọ̀ wọn sẹ́yìn ni.
ẹni tó bá ń lo ìràwọ̀ Libra wọ́n máa ń banújẹ́ tán bá rí pé ẹnìkan ń lo ipò àwọn tàbí ẹnìkan ń bo àwọn mọ́lẹ̀ ó jẹ gàba lé àwọn lórí, inú wọn kì í dùn. Second weakness yẹn ni pé wọ́n máa ń envy olóríire. Tán bá rí wípé ẹnìkan ó outshine àwọn, ó ń style ó ń bo tàwọn mọ́lẹ̀, inú wọn ní dùn. So wọ́n ní envy lára, ìjowú. Weakness kejì ni. Weakness ẹlẹ́ẹ̀kẹta náà mo ti sọ yín lẹ́ẹ̀kan. Òun náà ni pé wọ́n lè disappoint at any time ẹni bá gbára lé wọn. So nínú tí a tún mọ̀ ń pa Libra ni pé a fún wọn ní ẹ̀bùn nípa bí a ṣe lè sogúndogójì, kì í ṣe rìbá o. Nígbà ó dá owó rẹ̀ capital rẹ̀ 50,000. Báwo ni 50,000 yìí ṣe lè di 500,000 láàrin oṣù kan? Libra ó mú ọgbọ́n yẹn wá. Tẹ́ bá sì rìn bó ti wùn yóò rí bẹ́ẹ̀. Wọ́n mọ bí a ṣe ń wà productive tí owó bá wà nílẹ̀. Tá bá mú kinní tá a ṣe báyìí, tá a ṣe akọ lọ kinní yẹn, akọ kó kinní yẹn, adé ṣe báyìí, adé ta báyìí, adé gbà báyìí. Wọ́n mọ̀. Problem táwọn wá ní ni pé wọ́n lè save owó. Wọ́n máa ṣe ń rí owó ni wọ́n máa ń ná. So wọ́n máa ná. Wọ́n ní wo pé kinní yìí máa ń tán lọ. Ó wá lè tán. Ó ga o. Owó yìí sì tán. Ṣé ní tíyàn bá ná kò ní tán? Lẹ́nu àárọ̀ yìí 20,000 sì ti tán. Gbà tí ń ná kò ró. Wọ́n máa ná, tínú wọ́n máa dùn tí wọ́n máa ná owó with joy ni. Ara wọn ò ní balẹ̀ àfi tán bá ná tán. Bákan náà, ẹni tó ń lo ìràwọ̀ Libra wọn kì í sábà lè dágbé láìsí ọ̀rẹ́ ní àyíká wọn tàbí obìnrin tàbí ọkùnrin tó jọkọ. They hardly live independent life. Ìsídà kí wọ́n gbé pẹ̀lú ọ̀rẹ́ tàbí obìnrin tàbí ọkọ. That is Libra. Libra fẹ́ràn ká máa yìn wọ́n fún dáadáa tí wọ́n bá ṣe, ká praise wọn lé lórí. So ẹni tó bá ní Libra as ọmọọṣẹ́ tàbí employee ó gbà á síṣẹ́, ó gbọ́dọ̀ mọ point yẹn lára rẹ̀ tí ò bá ti fẹ́ kàn jà. Ìgbà tó bá ṣe ń tó dáhùn yìn o, tó ò bá ti kí ń yìn kò ní like ẹ̀, yóò máa drop. So ká wá lọ sí spiritual realm nípa wọn. Gbogbo ìràwọ̀ kọ̀ọ̀kan ló ní spiritual realm. Gbogbo ń tàn sọ látẹ̀kan physical ni. Àbí physical kọ́? Àwọn àjẹ́ wọ́n fẹ́ràn ẹni tí ń bá ń lo ìràwọ̀ Libra. Ojú tí kálukú fi wo àjẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo ti ṣe prógámù kan rí. Ẹni tó bá fẹ́ wò kó lọ sáàṣì fún. Àkọlé ẹ̀ ni kí láti pé àkọlé prógámù tá a fi sọ̀rọ̀ àwọn àjẹ́. Ìtàn àwọn àjẹ́. Lápá àkọlé náà nù. Ìtàn àwọn àjẹ́. Bájẹ́ ṣe bẹ̀rẹ̀. Tí yẹn bá lọ wò yóò rí. Mo sọ ńjọ́ náà mo ní àwọn tá à ń pè lájẹ́. Àjẹ́ ò bẹ̀rẹ̀ pẹ̀lú ìkà. Kò ṣe kí ni? Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìkà. Òun ló fi jẹ́ wípé báwùjọ yín bá ṣe rí ni ó determine irú àjẹ́ tẹ́ ẹ máa ní. Òdodo ọ̀rọ̀ ló gbọ́ lálẹ́ yín wò. Báwùjọ yín bá ṣe rí, tẹ́ ẹ bá jẹ́yàn dáadáa láwùjọ yín, tẹ́ ẹ dá, irú ẹ̀ náà làjẹ́ tí wọ́n fún yín, àwọn àjẹ́ eré ni wọ́n fún yín ní. Àjẹ́ aláàánú, àjẹ́ arẹmọ, àjẹ́ agbọmọlà ni wọ́n fún yín láwùjọ yẹn. Tẹ́yìn náà bá jẹ́ ọ̀dájú èèyàn, tẹ́ ẹ burú, tẹ́ ẹ lé ipá ń lé, ìwà burúkú ká pọmọ lọ́mọ ṣòwò, ká gbé èèyàn, ká górí èèyàn, ká gọ́wọ́ èèyàn tó wáyé pé bẹ́ẹ̀ ti rí nu, àjẹ́ tó rí bá náà ni wọ́n fún yín. Àjẹ́ dúdú àtàjẹ́ pupa, àwọn tó burú nù tí wọ́n máa hàn yín léèmọ̀.
wọn ò ní fún yín ní funfun, wọn ò sì ní fún yín láláwọ̀ idẹ. Bẹ́ẹ̀ ni èyí tó burú náà ni wọ́n fún yín. Nínú ilé ìràwọ̀, ìràwọ̀ Libra ló náìsì jù, àwọn àjẹ́ wá fẹ́ràn wọn. Kí mo ti wí? Àjẹ́ fẹ́ràn wọn. Báwọn àjẹ́ ti wá fẹ́ràn wọn, àjẹ́ máa ń retí kí wọ́n dá àwọn mọ̀. So ẹni tó bá ń lo ìràwọ̀ tó ń lo ìràwọ̀ Libra tí ò ní àwọn irinṣẹ́ tán fi ń dá wọn mọ̀ lọ́wọ́, á sọ́fà. Ṣùgbọ́n tó bá ní lọ́wọ́, á tètè débi tí ń lọ, ó dọ̀pọ̀ ní mú. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Ó dọ̀pọ̀ ní ṣe kí ni? Kò ní mú. Á tètè débi tó ń lọ tó bá mọ̀ wọ́n. Kò ní sí tráfíkì. So ńgbà tí o wà ládùúgbò kan tí o mọ àwọn tó fẹ́ràn rẹ̀ ń bẹ̀, ṣó ò ní rò pé wọ́n wà lára ọ̀tá. Ṣùgbọ́n tó o bá mọ̀ wọ́n tán rí pé o mọ àwọn, o dá wọn mọ̀, kóòdù tó fi tètè rọ́nà lọ wọ́n fi lé ọ lọ pé ìgbà ń rèé. Ló bá máa wo rẹ̀ pé ṣé kékeré ni mo wá láti yọ pé òun náà ni tó ń wá nù. Ẹnìkan ó sọ̀rọ̀ kan lọ́dún kan, ọ̀rọ̀ inú ilé ni o, kì í sọ̀rọ̀ ọ̀tá, ṣùgbọ́n yín sọ nítorí ká lè bá àjàǹfààní. Bàbá òun ní lọ́dún kan gbà tó ń wà ní kékeré, ìyá bàbá òun tó tọ́ òun dàgbà, níjọ́ kan òun wà ní kékeré, níjọ́ náà ni ìyá bàbá òun bá mú un lọ ó dínú igbó. Gbogbo ìlú ló sì mọ ìyá bàbá òun ní àgbàlagbà, torí nílùú àwọn wọn kì í fi bò. Tọ́rọ̀ bá dàrú ńjọ́ míì, inú àwọn tí kábíyèsí ò ní kán lọ́ọ́ pè wá, ìyá bàbá òun yìí jẹ́ kan bẹ̀. Bí ìyá rẹ̀ ló sì pé ìkan ọba ní kẹ́ yọjú. Àwọn ọba àtijọ́ wọ́n máa mọ àwọn alágbára yìí. Tọ́rọ̀ bá dáa tó bá rí bákan, wọ́n ránṣẹ́ pè wọ́n, ọ̀rọ̀ inú ilé ni. Tán bá pè wọ́n wọlé, ó ní tí wọ́n jọ ṣíwò. Tán bá ṣíwò tí ọ̀rọ̀ yẹn ó sì níyanjú. Wọ́n rí wọn gẹ́gẹ́ bí aṣebi ń jọ̀hún. Ṣùgbọ́n gbà táyé di tó tí gbogbo ẹ̀ sorí kodò tẹ́ ẹ dá gbogbo ẹ̀rú mọ́ra wọn, làwọn náà ya gbé nǹkan wọn pamọ́. La fi ń sọ pé ẹ má bayé jẹ́ mọ́. Tẹ́ ẹ bá ti bayé jẹ́ mọ́, ìgbà ó jọ rọrùn fún wa ni. Ẹ ń bayé jẹ́, ẹ wá ń bú àjẹ́. Àjẹ́ ló bayé yín jẹ́, àbẹ́yìn lẹ kọ́kọ́ bayé jẹ́. Báyé ń bàjẹ́ lọ o, ẹ mọ̀ pẹ̀lú wọn. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú wọn. Báyé bá ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé bá ń bàjẹ́ lọ o, ẹ mọ̀ pẹ̀lú. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé bá ń bàjẹ́ lọ o, ẹ mọ̀ pẹ̀lú. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé bá ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé bá ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Báyé ń bàjẹ́ lọ, ẹ mọ̀ pẹ̀lú. Àwọn àjẹ́ kọ́ ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ka láyé, ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀. Gbogbo ń tà ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ni wọ́n nífẹ̀ẹ́ sí. Ká gbé yẹn ṣòwò, ká máa pààyàn nítorí owó. Gbogbo àwọn ìwà burúkú tá ń ṣe làwọn náà kórìíra rẹ̀. Nígbà táwa bayé jẹ́ tán, nínú àwọn tẹ́ ẹ gbé ṣòwò náà, ọmọ àjẹ́ wà ń bẹ̀. Ẹ wá ní ó má bínú kó má jà. Ẹ pààyàn lọ́mọ, ẹ wá ní kó má dá àwùjọ rú. Ṣé kò ní dá wàhálà lẹ̀? Afasurutu náà, ẹ̀yin lẹ lé wọn lóró. Ẹ̀yin lẹ lé wọn lóró. Ẹ̀yin lẹ lọ́ọ́ fọ́lé agbọ́n
agbọ́n wa ta yín ẹ̀wọ̀n kígbe àwọn ẹ̀jẹ̀ yìí náà nì àwọn ẹ̀jẹ̀ yìí náà nì àwọn ẹ̀jẹ̀ yìí náà nì. èyí tí wọn náà ń hùwà láburú ńkọ́ tó fọmọ lọ́mọ lóyún tó sá lọ tó ní wọn kí o lóyún ọmọ àjẹ́ ló sì fún lóyún ó fọmọ àjẹ́ lóyún lẹ́yìn kí òun lóyún òun nìkan ká lòun ṣe ń bẹ̀ o Sunday náà bá sùn Mikaela náà bá sùn ó dàwùjọ ṣé bí wọ́n ti ń ṣe lu èbó nù ṣé bí wọ́n ti ń da gbogbo ẹ̀rú lọ́nù nù ẹ̀ ń ba nǹkan jẹ́ láwùjọ yín ẹ wá ń retí kẹ́ ẹ lájẹ̀ẹ́rẹ́ ẹ lè lájẹ̀ẹ́rẹ́ ó dijọ́ tẹ̀yìn náà ẹ bá tó ronúpìwàdà tẹ́ ń fọwọ́ yín níbi ìwà àbàjẹ́ ọ̀la túfùsìdú fil haridi báàdà kí ni wọ́n pè é ìsìlá ìyá àwọn wo ló tún ṣe tẹ́lẹ̀ wọ́n ní ẹ má ṣe bàjẹ́ lórí ilẹ̀ o lẹ́yìn tán ti tún ṣe ta ló tún ṣe àwọn náà fi tún ṣe ọ̀rọ̀ pọ̀ ń bẹ wọ́n wá sọ̀rọ̀ pé Libra jẹ́ ìràwọ̀ tàjẹ́ fẹ́ràn wọn ó gbọ́dọ̀ dá wọn mọ̀ kán lè bá a fi nǹkan lé lọ́wọ́ kò yé mọ̀fùhùmù bẹ̀yẹn another number one ní spiritual number two bẹ̀ ni wípé ẹni ó bá ń lo ìràwọ̀ Libra tó bá jẹ́ aládùá tó jẹ́ mùsùlùmí tí ń bá máa ń ṣàdúà kó máa ṣe nǹkan méjì kádùá rẹ̀ lè bá a lọ àjẹ́bẹ̀ ìyẹ́ ni ó bò ó kí mo wí ìyẹ́ ni ó bò kò ní lọ bí kankan òun sa odidi alukurani òun sa kìnnìkan ìyẹ́ náà fi bò àdúrà tí ò lọ bí kankan kò kọjá wíńdò yàrá rẹ̀ limited àbí kílẹ̀ ń pè kò dé rúfù limited level ló wà wọn níjó dé rúfù torí tó bá kan rúfù yóò máa pariwo wọn níjó débẹ̀ so nǹkan méjì náà ní ká alákọ̀ọ́kọ́ Libra tó bá ń ṣàdúà kó máa rí wípé gbogbo ìgbà tó bá ń lọ tó bá ń bọ̀ tó bá ń jáde kí lọ́fíńdà olóòórùn ìdúdú máa ta sánsán lára rẹ̀ àrọ́hí àtòtọ́ yìbà lọ́fíńdà olóòórùn ìdúdú kì í ṣe olóòórùn bú o Libra tí ń yaṣó para rẹ̀ ń lé àsìkí ara rẹ̀ dànù ni o àrọ́hí àtọ́yìbà òórùn tó bá dùn fragrance tó dáa kó máa fi sára kó wá àwọn perfume gidi deodorant tí ó máa lò límọ̀ nítorí àwọn rohaniyat tá a yàn tí kán máa tẹ̀lé àwọn rohaniya àwọn máa ń fẹ́ràn nǹkan máa gbóòórùn nǹkan dídùn òórùn tó dáa ẹlẹ́ẹ̀kejì sọ́dákọ̀ Libra ọ̀nà méjì ló pín sí ọjọ́ Jímọ̀ ló sì dáa ó lè máa ṣe sàárà bìtẹ́rì pẹ̀lú àwọn nǹkan oníyẹ́ tàbí kó máa fọ́n oúnjẹ fún dábàá ṣe mọ̀ pé gbogbo kọ́ńtì kọ́ ló fàyè gbà ká lọ ra nǹkan ká là ń pa so yóò wá lọ wá ẹwà àwọn ìlú èbó wọn ti pèsè ẹyẹlé kalẹ̀ síbẹ̀ bíbà ẹ ló máa fún un lóúnjẹ bí yàn dé Italy yóò rí bó dé France yóò rí bó dé UK yóò rí ẹyẹlé wàá pọ̀ wọ́n yìí pa wọ́n o ìwọ ni wọ́n mọ̀ wọ́n sẹ́yẹlé rọ̀àníyà tó fi wọ́n ń ṣe vehicle ó wà ń bẹ̀ tí wọ́n ò ní rí so alẹ́ jànáyà rohaniyat àwọn ẹ̀mí kan wà lórí ìyẹ́ wọn tí wọ́n ń gùn wọ́n bígbà tí yàn ń gun ọkọ̀ òfurufú wọ́n wà lọ máa fọ́n oúnjẹ fún wọn lọ́ra ajérò ọkà bàbà kankan báwọn máa fọ́n fún wọn gbogbo ọjọ́ Jímọ̀ máa fún wọn lóúnjẹ ó bá ti ṣe tó ní ìràwọ̀ rẹ̀ náà ó ti fòtó àfà Libra wọ́n ń lo àwọn kọ́lọ̀ bíi mẹ́rin kan níwọ̀n ló fi jẹ́ pé tó máa fẹ́ pa sàárà ó dáa kó máa jẹ́ nǹkan náà àwọn kọ́lọ̀ yìí pink pale blue black and yellow pink là kọ́kọ́ pale blue àwọn kọ́lọ̀ yẹn kọ́lọ̀ tó bá ìràwọ̀ wọn mu irú àwọn oúnjẹ wo ló dára fún Libra láti má fi ṣeré ó dára kí Libra máa jẹ oyin tàbí kó máa fi oyin mix nǹkan àtúnṣúmọ́ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ kó yé wa pé
Libra lè máa tọ́ yín sẹ́nu lóòrọ̀ kùtùkùtù kó tó bá yàn sọ̀rọ̀ kó wá ṣàdúrà pé kó máa fi ṣèwúre. Èso gbọ́dọ̀ pọ̀ fún ẹni tó bá ń lo ìràwọ̀ Libra. Èso ní jíjẹ lóríṣiríṣi. Libra kó ṣọ́ra fún ẹ̀pà, kó ṣọ́ra fún gbogbo ìran ẹran. Ó lè máa jẹja ṣùgbọ́n gbogbo ẹran. So bákan náà milk kó yàgò fún. Àwọn oúnjẹ tí starch ara ẹ bá pọ̀ jù kí Libra yàgò fún nítorí àárẹ̀ ọjọ́ ọ̀la ni o. Àwọn nǹkan yẹn tí bá ń jẹ yóò máa kọ́lé àárẹ̀ sí lára. Yóò máa kọ́lé àárẹ̀ sí lára ni. So èyí tí lọ bí iye ọ̀nà tí wọ́n tún wá pín Libra sí o. Tọkùnrin wà ń bẹ̀, tóbìnrin wà ń bẹ̀ àti ìsọyún o. So ikọ̀ rárá sọ díẹ̀ sí handout tún máa jáde. A kó gbogbo ẹ̀ papọ̀ sí inú handout tún ni. Jẹ́ ń sọ nípa àwọn tó special sí àwọn Libra obìnrin. Àwọn Libra tí wọ́n jẹ́ obìnrin wọ́n máa ń lówó lára, wọ́n sì máa ń fẹ́ràn ọkọ wọn púpọ̀, ṣùgbọ́n owó yìí náà ni owó máa ń wà fún wọn tó pọ̀. Èyí tí ọkọ àkọ́kọ́ bá bọ́mọ́ lọ́wọ́ ó dorí ìkẹta kó tó rí dùnnú. Yẹn ni pé ìkejì yẹn náà yóò lọ, kò ní gbé bẹ̀. So èyí tí ìkẹta bá tún wá bọ́mọ́ lọ́wọ́ bóyá ó kú yóò dorí ìkarùn. Odd number of spouse la kọ mọ́ wọn. Best month of the year fún gbogbo Libra, second month of the year ni. Ẹ rí i pé yìí sọ pé February. Ìdí ni pé kàlẹ́ndà lu yín lẹ́ fi determine second month yín. So ti yé báwọn. Tí wọ́n bá ti sọ pé second month of the year, tó bá jẹ́ pé ní ìlú tiyín bàbá ní second month déédéé. Wọ́n jẹ́ ti tàǹtìn ní second month yín ni wọ́n wí. So tó bá jẹ́ pé Safar ni wọ́n wí. So second month of the year òun ni lucky month wọn. Unlucky month wọn ni oṣù kẹta nínú ọdún. Unlucky month wọn nìyẹn. Unlucky day wọn Wednesday and Sunday. Wednesday lọ́jọ́, Sunday ní night. Alẹ́ Sunday unlucky. Ìyẹn ni pé obìnrin tó bá ń lo ìràwọ̀ Libra tó ń bá wá bá a lò pọ̀ ní alẹ́ Sunday mọ̀ gbọ́ o tó ń bá ọ̀rọ̀ ìràwọ̀ jìn ṣùgbọ́n kì í ṣe gbogbo la lè sọ lórí afẹ́fẹ́. Libra obìnrin tó ń bá sùn lálẹ́ Sunday tí ìbálòpọ̀ yẹn bá doyún sí i lára, oyún yẹn ọmọ tó bá fi bí ọmọ yẹn máa ní problem àwọn ẹgbẹ́ ọ̀rìn. Kò lè succeed ẹ̀, kò lè ṣe kí ni, kò lè succeed ẹ̀. Àwọn tẹ́rùsù yìí máa fìtínà irú ọmọ bẹ́ẹ̀ gan nítorí pé náàsù ni wọ́n bí oyún ẹ̀, àsìkò náàsù ni wọ́n sun oorun ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kà kún lẹ́lòmí ò fi lọ tí wọ́n lọ wo nǹkan bìkan tó ní ìyá rẹ̀ ni. Ìyá ò sì ní kọ́lọ́fín, kò lájẹ́, kò ní kankan. Gbogbo ibi tó bá ní wọn ní ìyá rẹ̀ ni. Ìyá rẹ̀ ni sẹ́, n táwọn wò ní, ìyá rẹ̀ ni sẹ́. Ìyá gan ò ní lè explain ẹ̀. Àsìkò wo ni wọ́n sun oorun ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ yìí tá a kà kún. Tàbí táwọn ò pé ẹ̀sìn ò débẹ̀ ẹ̀sìn ní àwọn àdébẹ̀ ẹ̀sìn adẹ̀ fi ń ṣe ra wa kò kan lọ́hùn. Kò kan lọ́hùn. Kò kan lọ́hùn. So ká máa kíyèsí àwọn nǹkan wọ̀nyí. Àwọn tí a bá fẹ́ béèrè sí, tá a fẹ́ béèrè nípa àràwọ̀ tiwa tàbí a fẹ́ béèrè ìtẹ̀síwájú àlàyé, ẹ lè kàn sí mi ní orí WhatsApp 0703 492 4039. Lẹ́ẹ̀kan sí WhatsApp, please not direct call. Tó bá pè mí direct call, o kò waste time ara ẹ ni o. WhatsApp ni kó ti wá bá mi sọ̀rọ̀, either by message or voice message. 0703 492 4039. Once again,
0703 492 4039. Ó tún di ọjọ́ mẹ́jọ a ó máa tẹ̀síwájú ọ̀rọ̀ nípa ìràwọ̀ ti Libra la gbọ́ ní àṣálẹ́ yìí. Ìgbà tó bá tún di ọjọ́ mẹ́jọ insha Allahu bi kudrati a continue níbi ìràwọ̀ ilé kẹjọ tá a mọ̀ sí Scorpio ìràwọ̀ omi tá a mọ̀ sí Scorpio ní ó kàn. Ọlọ́run kó ṣọ́ wa ju ìgbà náà lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.